ìbò 2027 àrègbèsọlá tú àṣírí ńlá. Ó dàbí pé Ràúfù Àrègbèsọlá, gómìnà Ọ̀ṣun tẹ́lẹ̀ tó tún jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ ADC báyìí, ti sọ ọ̀rọ̀ òun àtọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ di pátápátá là á fọ́jú báyìí o. Pé kùnàkùnà là á dẹ́tẹ̀, ojú àfọ̀ọ̀fọ́ tán ìjà ní í dá sílẹ̀. Ó jọ pé gẹ́gẹ́ bó ti ń sọ pé òun yóò bá ọ̀gá òun tẹ́lẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà tán bí owó. Ó dàbí pé ó ti fẹ́ máa mú kinní náà ṣẹ o. Àwọn àṣírí tó jùlulẹ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 6 oṣù kẹwàá tí a wà yìí, àwọn àṣírí tí yóò bá ààrẹ Bọ́lá Tinubu pàápàá lẹ́rù nítorí yóò bá a lójijì gan ni. Ohun tí yóò sì máa ya àwọn èèyàn yìí lẹ́nu náà ni pé ṣé ọ̀rọ̀ yìí lè le tó báyìí ṣá? Ṣé Ràúfù lè ja ìjà àjàdíjú báyìí ṣá? Nítorí kíni? Àmọ́ Ràúfù Àrègbèsọlá múra ìjà náà, ó sì jọ pé kò kọ ohun tí kinní náà yóò dá sílẹ̀ mọ́, kò sì kọ bí ilé tí àwọn ti jọ kọ́ náà bá gbiná. Ọ̀rọ̀ ti di òjò pewé kókò bó lè ya kó ya. Àrègbèsọlá tú àwọn àṣírí kan ni, ó sì dàbí pé ó ti fún àwọn alátakò ní ohun tí wọn yóò lò láti fi tako Tinubu àti àwọn èèyàn ẹ̀, pàápàá lásìkò ìdìbò tí wọn yóò ṣe ní 2027. Níbi ètò àpérò kan lórí lílo àwọn ẹ̀rọ ìgbàlódé fún ètò ìdìbò ní Àrègbè ti tú pẹrẹpẹrẹ tó tú àwọn àṣírí oríṣiríṣi nídìí ètò ìdìbò, tó sì ní àfi kí wọ́n tú gbogbo àgbékalẹ̀ ètò náà ká pátápátá kí ìbò míì tó dé nílẹ̀ wa, kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe iléeṣẹ́ elétò ìdìbò tuntun àti ọ̀nà tí wọn yóò máa gbé ètò ìdìbò gbà. Wọ́n sì gbọ́dọ̀ ṣe gbogbo ìyẹn kí ìbò tó ń bọ̀ yìí tó dé. Ohun kan ṣoṣo tó lè tẹ́ àwọn aráàlú lọ́rùn nìyẹn. Níbí yìí ni Àrègbè ti bẹ̀rẹ̀ sí tú àwọn àṣírí tó wà nídìí ètò ìdìbò lọ́kọ̀ọ̀kan. Àwọn èyí tí wọ́n ti ṣe sẹ́yìn, bí èèyàn bá sì ti ń gbọ́ ni yóò mọ̀ pé àwọn ohun tóun náà ti ṣe rí ni tàbí tó ti kópa nínú ẹ̀ ló ń sọ. Òun náà ti kúkú jẹ́wọ́ o. Ó ní kí òun má purọ́, kí òun má ṣèké. Òun ti kópa nínú àwọn ìwà tí kò dáa yìí rí. Òun sì ti jàǹfààní ẹ̀ pàápàá. Kí irú ẹ̀ má tún tẹ̀síwájú lòun ń sọ. Àrègbè ní àwọn nǹkan tí àwọn ti ṣe sẹ́yìn yẹn kò lè jẹ́ kí democracy, ìyẹn ìjọba àwa ara wa, kẹsẹ̀ járí bó ti yẹ. A ó kàn máa pòyì lójú kan náà ni. Nítorí bí èèyàn kò bá ṣe bó ṣe yẹ kó ṣe, kò ní rí bó ti yẹ kó rí. Àrègbè ní ká bẹ̀rẹ̀ láti orí àwọn tí wọ́n fi ń ṣe alága àjọ elétò ìdìbò gbogbo. Ọkùnrin olóṣèlú yìí ní kò sí àwítúnwí kan níbẹ̀. Bí olórí ìjọba kan àti ẹgbẹ́ òṣèlú ẹ̀ bá ti lè yan alága tí yóò ṣètò ìdìbò fúnra wọn, kò sí kinní kan níbẹ̀ mọ́. Irú alága bẹ́ẹ̀ kò ní ṣe ẹ̀tọ́ láyéláyé. Àwọn tó yàn án sípò àti ẹgbẹ́ òṣèlú wọn ni yóò máa ṣiṣẹ́ fún. Àrègbè ní ẹnìkan ti sọ̀rọ̀ kan o, òun sì gba ọ̀rọ̀ náà gbọ́ gan-an. Ohun tí ẹni yẹn sọ ni pé tí àwọn olùdìbò kò tó nǹkan o, wọ́n bá dìbò látòní dọ̀la, ohun tí ẹni tó kéde ìbò bá sọ síta ni. Èyí ni pé bí gbogbo ìlú dìbò fẹ́nìkan, tí alága ètò ìdìbò náà bá kéde orúkọ ẹlòmíì, ẹni tó kéde yẹn náà ni yóò wọlé o. Bẹ́ẹ̀ alága àjọ tó ṣètò ìdìbò kò ní ṣiṣẹ́ fẹ́lòmíì ju àwọn tí wọ́n bá yàn án sípò lọ. Ìyẹn ló ṣe ní bí ètò ìdìbò yóò bá dára tí ò bá ní màgòmágó nínú, a ò gbọ́dọ̀ gba àwọn tí wọ́n ń ṣèjọba láti máa yan àwọn alága ètò ìdìbò fúnra wọn. Ó ní àpapọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú ni kó máa yan alága ètò ìdìbò. Tí ẹgbẹ́ òṣèlú kan bá sì ti ní tó ẹni 5 nílé ìgbìmọ̀ aṣòfin, wọ́n gbọ́dọ̀ jọ lọ́wọ́ sí yíyan alága náà ni. Èyí ni pé bí wọ́n bá gba ohun tí Àrègbè ń sọ yìí wọlé, Tinubu àti APC ẹ̀ kò ní láǹfààní láti yan alága àjọ INEC. Àpapọ̀ ẹgbẹ́ òṣèlú bíi PDP, Labour, APGA àtàwọn ẹgbẹ́ tó bá tún lè yàn nílé ìgbìmọ̀ ni wọn yóò yan ẹni tí yóò ṣe alága elétò ìdìbò fún wa. Ràúfù Àrègbèsọlá ní tí wọ́n bá ṣe é báyìí, apá ti ká àwọn ará bí nìyẹn, nítorí kò ní sí ààyè fún màgòmágó níbìkan. Bẹ́ẹ̀ lóòótọ́, ohun tó mọ́ ọ̀pọ̀ àwọn olórí ìjọba àti ẹgbẹ́ òṣèlú wọn lára ní láti máa yan ẹni tí wọ́n bá fẹ́ gẹ́gẹ́ bí alága àjọ tí yóò ṣètò ìdìbò, tí wọn yóò sì fa gbogbo nǹkan lé lọ́wọ́. Bí wọ́n bá ti lè yan èèyàn tiwọn gẹ́gẹ́ bí alága ètò ìdìbò yìí, gbogbo ẹ̀ parí nìyẹn, torí ohun tí wọ́n bá pa láṣẹ fún tọ̀hún ni yóò máa ṣe.
Arẹ́gbẹ́ tó ń sọ báyìí sì mọ̀ nípa kinní ọ̀hún dáadáa o. Ìdí ni pé nínú oṣù kínní ọdún 2002 nígbà tí gómìnà Bọ́lá Tinubu yan alága àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Èkó tó yan Christopher Ọlátúndé Ṣẹ́gun, ojú Arẹ́gbẹ́ yìí ló ṣe o. Gbogbo ìbò tí àjọ elétò ìdìbò náà sì ṣètò láti ìgbà náà títí di ọdún 2007 tí wọ́n fi ìjọba sílẹ̀, kò sí ẹnìkan tí bá yímíyímí dumí ni o. Kò sí èyí tí kìí ṣe AC, ẹgbẹ́ wọn ló kó gbogbo ẹ̀ tán. Nígbà tí Arẹ́gbẹ́ náà sì di gómìnà lọ́ṣun tó yan Ọládùnjoyè Ọládìtàn lọ́jọ́ 23 oṣù kẹsàn-án 2013 gẹ́gẹ́ bí alága àjọ olùdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun, ọkùnrin náà ló wà níbẹ̀ títí kódà nígbà tí Oyètọ́lá tún dé ó tún ọkùnrin náà yàn sípò náà ní 2020. Kò sì sí ìbò kan tí òun ṣètò tí ẹgbẹ́ òṣèlú míì mú kinní kan jáde níbẹ̀, ẹgbẹ́ APC ni. Láti ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2015 ní Buhari ti yan Mahamudu Yakubu gẹ́gẹ́ bí olórí INEC. Nígbà tó tún di ọjọ́ 27 oṣù kẹwàá 2020 Buhari tún ọkùnrin náà yan. Gbogbo ìbò ààrẹ tí wọ́n sì dì láti ìgbà náà kò sí èyí tí kìí ṣe ẹgbẹ́ APC náà ló ń wọlé. Èyí ni pé Arẹ́gbẹ́ mọ ohun tó ń sọ o, ó kàn jẹ́ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ní rí ni. Arẹ́gbẹ́ mọ̀ pé àwọn ti lo kinní náà dáadáa nínú ẹgbẹ́ òṣèlú àwọn, pé ẹni tí àwọn bá ti yàn láti di ipò alága àjọ elétò ìdìbò mú, ti gómìnà tàbí ti ààrẹ tó yàn án ló gbọ́dọ̀ máa ṣe. Ìyẹn l'Arẹ́gbẹ́ wá ń sọ báyìí pé kinní náà kò dáa o, ọ̀nà tí wọ́n fi ń ṣòjóró burúkú nìyẹn, àfi kí Tinubu sì yí kinní náà padà kí ìbò míì tó dé. Lẹ́yìn ìyẹn Arẹ́gbẹ́ ní kí wọ́n yẹ àwọn ẹ̀rọ ìgbàlódé táwọn INEC sọ pé àwọn ń lò báyìí wò dáadáa, nítorí ìyẹn náà orírun màgòmágó ni. Ó ní wọ́n gbọ́dọ̀ ti kó gbogbo àwọn máṣíìnì yìí síta, kí wọ́n ti tẹ́ẹ̀sì wọn wò dáadáa lójú àwọn èèyàn, kí wọ́n sì ti fi kọ́ àwọn èèyàn kó ti yé oníkálukú. Kì í ṣe èyí tí wọn yóò kàn gbé dìde lójijì tí wọn yóò ní ohun tí àwọn fẹ́ lò nìyẹn, tí àwọn tí wọ́n dìbò kò ní mọ irú ìbò tí àwọn dì àti ibi tí àwọn dìbò àwọn sí, tàbí tó jẹ́ ọ̀tọ̀ ní ìbò tí àwọn èèyàn yóò dì, ọ̀tọ̀ ní ohun tí máṣíìnì àwọn aráabí yóò gbé jáde. Ó ní lára ọ̀nà tí nǹkan fi ń pakasọ nìyẹn o, nítorí àwọn ọ̀nà tó yá jù lọ láti gbé màgòmágó kalẹ̀ làwọn máṣíìnì yìí o. Arẹ́gbẹ́ ní níbi tí àwọn èèyàn ti tún ṣòjóró jù nìyẹn kí ẹnìkan máa forúkọ sílẹ̀ láìmọye ìgbà, pé tí orúkọ ẹ̀ bá ti pọ̀ lọ́pọ̀ ibi bẹ́ẹ̀ òun nìkan yóò kàn máa dìbò káàkiri ni, níwọ̀n ìgbà tó bá sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ẹ̀ ló ń dìbò fún, tàbí àwọn tó bá fún un ní nǹkan bí irú wọn bá pé 10 tàbí jù bẹ́ẹ̀ lọ, ẹgbẹ́ wọn ni yóò wọlé ládùúgbò wọn. Arẹ́gbẹ́ ní láti wáwó eléyìí bolẹ̀, àṣírí tó wà níbẹ̀ ni kí àwọn ìjọba yìí pàṣẹ fún INEC kí wọ́n so káàdì ìdìbò àwọn èèyàn papọ̀ mọ́ káàdì ìdánimọ̀ wọn. Pé tí wọ́n bá ti lè so káàdì ìbò mọ́ NIN, yóò ṣòro kí ẹnìkan tó dìbò lẹ́ẹ̀mejì, nígbà tó jẹ́ gbogbo ìgbà tó bá ti fẹ́ dìbò lórúkọ rẹ̀ yóò máa yọ jáde pẹ̀lú nọ́mbà ẹ̀. Bó bá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ti dìbò, kíá ni yóò jáde lórí kọ̀ǹpútà pé ó ti dìbò lẹ́ẹ̀kan o, tí wọn yóò sì lé e dànù tàbí kí wọ́n fà á lé àwọn agbófinró lọ́wọ́. Arẹ́gbẹ́ ní tí wọ́n bá lè dí gbogbo àwọn àlàfo tí wọ́n ti ń ṣòjóró tí òun kà sílẹ̀ yìí pa, ètò ìdìbò tí wọ́n bá ṣe lẹ́yìn ẹ̀ kò ní màgòmágó nínú pẹ́ẹ́. Ẹni táráàlú bá dìbò fún ni yóò wọlé. Ó ní bí àwọn aráàlú ti ń palẹ̀ mọ́ fẹ́tò ìdìbò oríṣiríṣi báyìí, bẹ́ẹ̀ làwọn olóṣèlú àti àwọn tí wọ́n wà níjọba ń wá àwọn ọ̀nà tí wọn yóò fi ṣe màkàrú lásìkò ìbò ní tiwọn o. Tí wọ́n bá sì ti rí igi ìbò náà tán, wọn yóò bẹ̀rẹ̀ sí í pariwo tantan ni pé àwọn aráàlú ni wọ́n dìbò fáwọn, àwọn èèyàn fẹ́ràn àwọn ni wọ́n ṣe dìbò fáwọn. Ó dájú pé inú àwọn olóṣèlú tó kù kò lè dùn sí àwọn tí Arẹ́gbẹ́ tó jáde yìí, pàápàá nígbà tó jẹ́ òun náà ti wà lára wọn tẹ́lẹ̀, tó sì jẹ́ wọ́n jọ ń dabarú kinní yìí mọ́ àwọn èèyàn lójú nígbà náà ni. Bẹ́ẹ̀ ló tún dájú pé àwọn tí wọ́n ń ṣèjọba kò ní dá a lóhùn, wọn yóò yí pàkọ́ sí i pé akọ ajá ló ń gbóni. Ṣùgbọ́n kinní kan làwọn náà gbọ́dọ̀ mọ̀ ṣá o, ìyẹn ni pé Arẹ́gbẹ́ kò ní dánu dúró, bẹ́ẹ̀ ni kò ní yé pariwo àwọn àṣírí tó ti mọ̀ yìí, yóò sì pariwo náà dé etí gbogbo aráàlú tí wọn yóò fi mọ ohun tó ń lọ ni. Bẹ́ẹ̀ ló jẹ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú alátakò tó wà yìí, yóò lò ó gan láti fi tako àwọn Tinubu, àfi kí àwọn náà tètè mọ ọ̀nà tí wọn yóò gbà
tí yóò fi hàn sí gbogbo ayé pé ìbò náà kò ní màkàrú kankan nínú, nítorí bí ẹni tó bá ń pè èèyàn kò bá tí ì dánu dúró, ẹni tí wọ́n ń pè kò lè sọ pé òun fẹ́ gbọ́ àgbọ́ya o. Arẹ́gbẹ́ kò mú ọ̀rọ̀ òun àti ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn wọn yìí ní kékeré. Gbogbo ọ̀nà tó bá mọ̀ tó fi lè rí ìjọba gbà lọ́wọ́ Tinubu ló fẹ́ ṣe. Ohun tí òròmọdìyẹ yóò sì fi ìyá ẹ̀ ṣe gan-an ní kò tí ì sẹ́nìkan tó mọ̀ o. Ọláìwọlá Alága ló yẹ àwọn ọ̀rọ̀ tó jáde láti ẹnu Ràúfù Arẹ́gbẹ́ṣọlá yìí wò, tó sì ṣe àkọsílẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.